sí wa létí. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa. Jẹ́ kí ọkàn wa kó gba ọ̀rọ̀ rẹ. Olúwa rán ọ̀rọ̀ rẹ sí wa. Ṣé tiwa láṣẹ pé ká fayọ̀ padà lọ lé wa. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ ká jókòó. Àwọn ẹ̀kọ́ kẹsàn-án ọ̀tá ìgbé ayé titun. Ìwé Pétérù kínní orí 5 ní ẹsẹ̀ 8. Ó ní ẹ ṣọ́ra, ẹ dìra yín gírí, èṣù tí í ṣe ọ̀tá yín. Ó ń rìn kiri bí kìnìún tí ń bú ramúramù. Ó ń wá ẹni tí yóò pa jẹ. Bí ẹ̀mí mímọ́ ti ṣe àpèjúwe èṣù nìyẹn. Ní ọ̀sẹ̀ tó kọjá ni a fọ́ àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run fún ẹ̀kọ́ yìí. A fọ́ wọn wẹ́wẹ́. Pétérù kínní orí 5 ẹsẹ̀ 9 sí 11. Éfésù orí 6 ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 18 àti Jákọ́bù orí 4 ẹsẹ̀ 7. Ọ̀tá wa yìí Ọlọ́run ò fi pamọ́ fún wa. Torí àwọn bàbá wa wọ́n ní tí Ọlọ́run bá ti fi tó bá ti fọ̀tá ẹni hàn ni wọ́n ní kò lè ṣe kí ni o, kò lè pa ni mọ́. Lẹ́yìn ẹ̀kọ́ yìí mo gbàgbọ́ pé ẹ ó rìn nínú ẹ̀. Tí a bá dẹ̀ ti rìn nínú ẹ̀, Sátánì ò ní lè rí wa pàjẹ́ mọ́. So ti yé wa. Ṣé rí ẹnikẹ́ni tó bá ti dénú ẹkùn titun tó sì ti di ọmọ Ọlọ́run tó di Kristẹni, ọ̀tá èṣù ni. Ọ̀tá èṣù. Ìbí tí a bí wa sínú Kristi ló sọ wá di ọ̀tá èṣù. So ti yé wa. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìbí tara ó sọ wá dẹrú rẹ̀, ó sọ wá dọmọ rẹ̀. Ìbí tẹ̀mí ó mú wa kúrò lẹ́rú èṣù. Ó mú wa kúrò ní ọmọ èṣù. Ìbí tẹ̀mí wa sọ wá di ọ̀tá èṣù. Ó mú kí èṣù náà ó di ọ̀tá wa. So ti yé yín. Ó wá yẹ ká mọ ọ̀tá yìí. Ó yẹ ká mọ ọ̀tá yìí. Gbogbo ẹni tó bá wá jẹ́ Kristẹni tòótọ́ ni èṣù yóò gbógun tì. Èṣù ó fojú rẹ̀ rí. Àwọn kan máa ń sọ pé ṣé Sátánì, èmi ò mọ̀ ká Sátánì sí ń tèmi. Ẹ má sọ bẹ́ẹ̀. Torí ìwé mímọ́ ní pé ká dojú ìjà kọ. Ẹni wọ́n bá ní kéèyàn ó dojú ìjà kọ, ó túmọ̀ sí pé tá a bá fojú di, ó lè ṣe ní léṣe. So ti yé wa. Ẹ dẹ̀ rí Pétérù kínní yẹn ó ní ẹ ṣọ́ra. Wọ́n á ní kéèyàn ó ṣọ́ra. Ọ̀tá ń bẹ láyìíká ló ń jẹ́ bẹ́ẹ̀. So ti yé yín. Tọ́wọ́n ní a ṣọ́ra yẹ pé jórí ẹ̀ ó pé. Má ṣe gànàgànà pẹ̀lú èṣù. So ti yé. Ó ní ẹ dìra gírí. Ẹ máa wà láìrí kọjá, má kọjá ayé ẹ. Máa ṣẹ̀ṣọ́ ojúlálá kan fi sọ́rí. Àwọn bàbá wa wọ́n ní pánsá ò fura, pánsá jana, àjà ò fura, àjà jìn. Ó lé tí ọba fura ńkọ́, ó lè ní okòlò. Ó lè ní ẹni tá à ń kọ́ ní ẹ̀pá rẹ̀ yìí o. Ọ̀tá wa yìí o. Jésù jẹ́ kó yé wa pé òpùrọ́ ni, apààyàn ni. Ẹni tí sì máa ń da nǹkan rú ni, dagboru ni. Oní máa ń bẹ bí jẹ́ níbikíbi tí àlàáfíà bá wà náà láàrin àwọn ọmọ Ọlọ́run. Òun máa ń fẹ́ dájà alẹ́ ni. Oní máa ń kọ̀yìn àwọn ọmọ Ọlọ́run síra wọn. So ti yé wa. Òun náà ni máa ń ṣayédèrú. Èṣù yìí ló ní ayédèrú. Yóò fún oní fún ayé ní ayédèrú pàìtọ̀. Oní ò fún ní ayédèrú wòlíì. Oní ò fún ní ayédèrú àpòìtẹ́rì. Oní fún ayé ní ayédèrú olùṣọ́ àgùntàn. Oní fún ayé ní ayédèrú olùkọ́ni. Oní fún ayé ní ayédèrú oníṣẹ́ ìyanu. Nítorí pé gbogbo wọn yẹn ní máa ń lò láti fìyà jẹ èèyàn àti láti kó èèyàn ṣìnà. Ìwé mímọ́ á sọ pé ṣe ní ń búra mọ́ramù, apanijẹ ni, afiniṣòfò ní èṣù. Lórúkọ Jésù kò ní rí wa fi ṣòfò. Nítorí wá burú ń bẹ̀ ni wípé a máa paradà di áńgẹ́lì ìmọ́lẹ̀. A máa paradà di áńgẹ́lì ìmọ́lẹ̀. Ọ̀pọ̀ àwọn tán máa ń sọ pé àwọn rí ọ̀run, tán máa ń sọ pé àwọn rí Ọlọ́run, wọ́n fi ọ̀run hàn wọ́n. Òpùrọ́ lọ́pọ̀ nù wọn torí wípé mi ò sọ pé gbogbo wọn
torí ọ̀run tí ẹlòmíín rí kì í ṣe ọ̀run bàbá Jésù. Kì í ṣe ọ̀run bàbá Jésù, kì í ṣe ọ̀run bàbá Jésù. Àwọn ọ̀run èṣù wà ibi tí èṣù náà ti ń sọlá tí ń ṣẹwà. Kò sì sí ọlá kan tí èṣù ń ṣe náà ju pé orí rẹ̀ ti burú. Ẹni orí ẹ̀ bá burú náà tán sì fún láyé kọ́ mọ́ gbátẹ́gùn, tó máa ní aláàárẹ̀ ń gbátẹ́gùn, èṣù ní ń jẹ́ bẹ́ẹ̀. Torí pé kò tí ì sínú ná lọ́wọ́lọ́wọ́ báyìí, ìrìn kiri ni, ẹni ń kiri kí. Ẹ já wa wo orísun èṣù, orísun Sátánì, ìwà láàyè Sátánì. Àwọn kan sọ pé kò sí ti ń jẹ́ èṣù, pé kò sí ti ń jẹ́ Sátánì, pé àwọn kan rò bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìwé mímọ́ jẹ́ kó yé wa nínú májẹ̀mú láéláé àti májẹ̀mú titun pé Sátánì wà o. Ó ńlá mọ̀ sí ejò tí ó tan Éfà jẹ, tá à ń pè ní Sátánì, tí a ṣe dájọ́ nínú rẹ̀ ní Genesis orí 3 ẹsẹ̀ 15 pé Olúwa ni wọ́n fi ọ̀tá sáàárín irú ọmọ rẹ̀ àti irú ọmọ rẹ̀. Ìyẹn ni pé irú ọmọ ejò àti irú ọmọ obìnrin. Irú ọmọ obìnrin ni Jésù Kristi. Tó ti yé yín, àwa yìí irú ọkùnrin ni wá, ọkùnrin ló bí wa, obìnrin ló bí Jésù. So máa sọ pé ọkùnrin, ẹ má jẹ́ ó dàrú fún yín o. Ìyẹn ni pé bàbá wa, irú bàbá wa ni wá. Kò sí obìnrin kan nínú ènìyàn tó ní irú tí ń dọmọ. Jésù Kristi nìkan lẹ́ni tó wá ayé yìí wá láì jẹ́ pé ó tinú àtọ̀ èèyàn wá. So ti yé yín nìsín, torí pé kò tinú àtọ̀ èèyàn wá ló fi jẹ́ irú ọmọ obìnrin. Ṣùgbọ́n àwa àtọ̀ bàbá wa ló sọ wá dé èèyàn. So yé yín. Nítorí pé àwa wá gba irú ọmọ obìnrin gbọ́, Jésù Kristi, tí ọ̀tá sì ti wà láàrin èṣù àti Jésù. Àwa tá a wá di ọmọ Jésù náà nìsín, àwa di ọ̀tá èṣù. Jésù fi lé wa kiri nìyẹn. So ti yé. A kà nínú ìwé Jóòbù orí 2 ẹsẹ̀ wa ń pe Jóòbù yìí àbí Sátánì yìí ló ń fi ẹ̀sùn kan Jóòbù, tó ń sọ fọ́lọ́run wípé Jóòbù wo ní ń sìn ọ́, ìsìn wo ní ìwọ gba gbogbo nǹkan tó ní, ó rí i pé yọ ọsẹ ọ, yọ sọsọkúsọ lẹ́nu. Ọlọ́run sì fààyè gbà, ṣùgbọ́n Jóòbù ò bọ́mọ jẹ́. So ti yé wa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ a kà nínú Kíróníkà kìíní orí 21 ẹsẹ̀ 2 pé Sátánì ó ti Dáfídì. Pé Sátánì ti ta ni o, ó ti Dáfídì kó ka àwọn ọmọ Ísírẹ́lì. Ọlọ́run ò fẹ́ kí Dáfídì ó ká àyàn, ṣùgbọ́n Sátánì tì. Kíróníkà kìíní orí 21 ẹsẹ̀ 2 Dáfídì sọ fún ẹ jẹ́ kí n mọ láti ẹsẹ̀ 1. Sátánì fẹ́ tajà ń bá fáwọn ọmọ Ísírẹ́lì ṣẹ́gbọ́ báyìí. Nítorí náà ó gbó Dáfídì láyà láti kà wọ́n ṣẹ́gbọ́ báyìí. Wọ́n ló gbó Dáfídì láyà. So ti yé yín, ó gbó Dáfídì láyà pé lọ́ka wọn. Èṣù ni máa ń gbó wa láyà ká ṣe lòdì sọ́lọ́run. So ti yé yín, àní pé kò sí ní tí ọ̀sẹ̀ rẹ̀. Ìní máa gbá àwọn ọmọ ayé náà láyà ta ni kọ́ lọ jalè gbọ́ ọba wa tẹ̀. Ìní máa gbá àwọn olóṣèlú náà láyà tí wọ́n fi máa ń kó, wọ́n á máa purọ́ lọ́sibítù pé ọrùn àwọn ti kán, ẹsẹ̀ àwọn ti kán. Irúgbóyà tí wọ́n tán fi kówó jẹ ńgbà yẹn kán ní náà ní kóòtù. Irọ́ ni wọ́n á máa pidán. Ìgbà ìmí ò bò sẹ́kún nù wọn. Àwọn olóṣèlú Nàìjíríà wọ́n mọ̀ọ́rọ́ pa. Ọlọ́run ó dáríjì wọ́n. Sátánì gbóláyà. A tún kà nípa Sekaraya pé Sátánì ó dúró lọ́wọ́ ọ̀tún rẹ̀, ó sì ń fi ẹ̀sùn kàn. So ti yé yín, nínú májẹ̀mú titun a rí wípé Sátánì ń bẹ. Bí èèyàn bá tiẹ̀ ní gbà kankan gbọ́, ó yẹ kẹ́ ẹ gba ọ̀rọ̀ Jésù gbọ́ lórí ọ̀rọ̀ èṣù. Sátánì dán Jésù àbí kì í ṣe pé àwa gbàgbọ́ pé èṣù wà, àwa mọ̀ pé èṣù wà, abẹ́ mọ̀ pé èṣù wà. Àti pé èṣù ó ti fira rẹ̀ hàn, tá a lè sọ fara rẹ̀ hàn bí. Kò sí, gbogbo wa ló ti dánwò, gbogbo wa ló ti tì ṣiṣẹ́ rí. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Tí wọ́n náà mọ̀ pé mi ò lè ṣe léyìí, agbára kan ló tì mí ṣiṣẹ́. Lórúkọ Jésù àní bọ́sọ̀ páńpẹ́ rẹ̀ mọ́. Ẹ já wa wo orísun Sátánì.
orísun ẹ̀, orísun Sátánì. Sátánì wọ́n dá ni, Ọlọ́run ló dá Sátánì. Ta ló dá Sátánì o? Ọlọ́run ni. Wọ́n dá Sátánì iṣẹ́ ẹlẹ́dàá, wọ́n dá ni, ẹ̀dá ni. Yàtọ̀ ń bẹ láàrin ẹ̀dá àti ẹlẹ́dàá. Kò sí nǹkan kan tó ń bẹ nú ayé yìí tí Sátánì dá. Àwọn méjì ló dá nǹkan nú ayé. Ọlọ́run lákọ̀ọ́kọ́, ènìyàn lẹ́nìkejì. Ènìyàn jẹ́ ẹlẹ́dàá bí Ọlọ́run ti jẹ́ ẹlẹ́dàá, torí ẹlẹ́dàá ló dá ènìyàn láwòrán ara rẹ̀. Ntí Sátánì ò fi lè dá nǹkan kan ni pé wọn ò dá láwòrán Ọlọ́run. Kò sáńgẹ́lì kan tí wọ́n dá ní àwòrán Ọlọ́run. Ènìyàn nìkan, kò tún sí ìṣẹ̀dá kankan mọ́. Ènìyàn nìkan ni Ọlọ́run dá ní àwòrán rẹ̀. Wọ́n á sọ pé Ọlọ́run dá wa ní àwòrán rẹ̀. Bí Ọlọ́run ti jẹ́ ẹlẹ́dàá ni àwa náà lè ṣẹ̀dá nǹkan. Ọlọ́run ló ṣe wá léyìn, àwa náà ń ṣẹ̀dá èèyàn. So yẹ yín bẹ́ẹ̀ sà, à ń ṣẹ̀dá èèyàn. Àwọn ọmọ tí mo bí èmi mo ṣẹ̀dá wọn. Ọlọ́run gbanú mi ṣiṣẹ́. So ti yẹ yín. Ọlọ́run ò bímọ kankan nú ayé. Àwọn èèyàn là ń bíra wa. So ti yẹ yín. Èèyàn ní ń bí èèyàn. Ẹni kí Sátánì ò bí rẹ̀. Kọ̀dá áńgẹ́lì kan ní òsí. Gbogbo àwọn ẹ̀mí èṣù tí Sátánì ń lò yẹn, áńgẹ́lì Ọlọ́run ni wọ́n. Ó fẹ́ tàn kó wọn kó lẹ́yìn Ọlọ́run ni. Kò sí ní tó ní. Ìmọ̀ ń jágbà ni, ó lé ní. Gbogbo àwọn pásítọ̀ táwọn sọ tán jọ pé títí èṣù, àwọn àpòstélì tó jẹ́ èṣù, ṣéṣù ló dá wọn ní irọ́ ìran ó já wọn gbà ni. Ó fẹ́ tàn mú wọn pé wọ ìwà máa ṣiṣẹ́ fún mi. Ẹlòmíì ni ọ̀lẹ ní nàpáyín, ọ̀lẹ olè, kò ní iṣẹ́ tí ń ṣe. Èṣù wá farahàn ló bá gbọ́nà sí èṣù. Lọ́nà bá lọ. Ẹ rí i pé inú gbóréré sí nílé ọ̀bọ. Tẹ́ bá ti rí àwọn tí wọ́n ń dán wèrè wò, wọ́n ìdúró ní gbòòrò. Yóò ní kó lọ takú sínú gbó kan tó yẹ pé tẹ́ ọ bá gun ọ̀kadà débẹ̀, rìn ó dàbí ẹni pé gbọ́mọgbọ́mọ ló gun kọ́ rẹ̀. Torí pé ibi tó mú lọ ojú ọlọ́mọ ò tó ní. Sọ̀rọ̀ mi yé yín. Jésù ni máa ń ṣe tiẹ̀ ń gbòòrò. Tí Jésù bá máa dá ṣọ́ọ̀ṣì rẹ̀, ìgboro ní ọ̀dà sí láàrin àwọn èèyàn. Gbọ́n táwọn ikọ̀ rẹ̀ yẹn, àwọn ikọ̀ èṣù yẹn á mú wọnú gbóréré. Á mú wọn nínú gbóréré, inú gbòòrò kan lè bá gbòòrò, kan lè máa bá tèèyàn jẹ. Ojú ọlọ́mọ ò tó ní. Gbogbo ibi tí wọ́n ń pè lájà alẹ̀ ń bàdàn yìí, àwọn ibùdó èṣù nìyẹn. Ibùdó èṣù. Wọ́n sì máa ń sọ sẹ́ni, wọ́n ń fẹ̀mí ṣòfò, wọ́n ń fàyè ṣòfò. Kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Jésù. Ṣé ọ̀rọ̀ mi yé yín sá? Mo ń jẹ́ kó yé yín ní ọkùnrin tí wọ́n ń pè ní ọkùnrin ọ̀kàràn yìí kì í ṣẹlẹ́dàá, kò dá nǹkan kan. Tí a bá ka ìwé Ìsíkẹ́lì orí 28 ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19, wọ́n ṣàpèjúwe èṣù fún wa. Ẹ já sí Ìsíkẹ́lì 28 sí ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ 19. Ìwé wòlíì Ìsíkẹ́lì orí 28 ní ẹsẹ̀ 12. Ìwọ ọmọ ènìyàn, kọ orin arò nítorí ohun tí ń bọ̀ wá ṣẹlẹ̀ sí ọba Tírè. Ìfúnpẹ́ Olúwa Ọlọ́run ni ó jẹ́ àpẹẹrẹ ìwà pípé, ó kún fún ọgbọ́n. Sẹ́rí ọba Tírè ni wọ́n ń bá sọ̀rọ̀, ṣùgbọ́n àpèjúwe èṣù ni. Wòlíì yìí ó ń fọ̀rọ̀ ránṣẹ́ sí ọba Tírè. Ọba Tírè yẹn òun náà fẹ́ láfijọ èṣù, ṣùgbọ́n tẹ́ fi máa mọ̀ pé èèyàn kọ́ ni wọ́n bá sọ̀rọ̀ ń bí. Ẹ rí i pé ó ní ó sì lẹ́wà tó bẹ́ẹ̀ tí o kò ní àbùkù kankan, kò sí èèyàn kan láyé tí ọ̀la àbùkù. Tó ti yẹ yín, ọ wà nínú Édẹ́nì. Sọ́ba Tírè ti dọ́gba inú Édẹ́nì rí. Ẹ dá mi lóhùn. Ọgbà Ọlọ́run, gbogbo òkúta olówó iyebíye ni wọ́n fi ṣe ọ́. Kò sí Ọlọ́run òkúta iyebíye ṣe èèyàn, erùpẹ̀ ló fi ṣe èèyàn. So ti yẹ yín nìsín. Ó ní àfiṣe ọlọ́ṣọ̀ àwọn òkúta bíi kaleniani, topasi, jasperi, kirisolite, berili àti onikisi, safire
kàbọ́ǹkù àti emiradi a gbé ọ ka inú àwọn nǹkan ọ̀ṣọ́ wúrà tí a ṣe fún ọ ní ọjọ́ tí a dá ọ. O fi kérúbù tí a fi òmòróró yàn tì ọ́. O wà lórí òkè mímọ́ èmi Ọlọ́run. O rìn láàrin àwọn òkúta olówó iyebíye tí ń tàn yìnrìn yìnrìn. Ṣé ẹ ti rí pé fine boy lè sùn? Ṣé ẹ ti rí pé fine boy ni? Fine boy ni o, fine boy ni o. Ó péye nínú gbogbo ọ̀nà rẹ láti ọjọ́ tí wọ́n ti dá ọ títí di ìgbà tí a rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ. Ẹ rí i pé wọ́n rí ẹ̀ṣẹ̀ lọ́wọ́ rẹ. Ẹ̀jẹ̀ ó ní ẹsẹ̀ 17 ẹsẹ̀ tán rí ẹni pé ọkàn rẹ kún fún ìgbéraga nítorí pé o lẹ́wà. Ọba ọgbọ́n rẹ jẹ́ nítorí ògo rẹ. Mo bì ọ́ lulẹ̀, mo sọ ọ́ di ìran wíwò fún àwọn ọba. Ẹ já wo Èsíkẹ́lì orí 14 kẹ́ ẹ lè rí àìṣedédé tí wọ́n rí nínú rẹ̀ yẹn. Ìgbéraga ni ní orí 14 ní ẹsẹ̀ 12 sí ẹsẹ̀ Àìsáyà orí 14 Àìsáyà orí 14 Àìsáyà orí 14 ẹsẹ̀ 12 ní ọba Bábílónì. Ẹ̀tún lè ní ìsìn ọba Bábílónì náà tó ń dojú ọ̀rọ̀ yìí kọ, ṣùgbọ́n ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ń kọjá ọba Bábílónì. Bí ó tilẹ̀ jábọ́ látojú ọ̀run, ọba ẹnìkan kan jábọ́ látojú ọ̀run. So ti yé ní ìsìn ìwọ ti dàbí ìràwọ̀ òwúrọ̀. Ìwọ bí a ti sọ ọ́ di ẹni ilẹ̀. Ìwọ tí o pa ọ̀pọ̀ orílẹ̀-èdè run rí. O pinnu lọ́kàn ara rẹ pé wọ́n gòkè dé ọ̀run, wọ́n gbé tẹ̀ mí kọjá àwọn ìràwọ̀ ojú ọ̀run. Wọ́n jókòó lórí òkè àpéjọ àwọn ènìyàn ní ìhà àríwá ní ọ̀nà jíjìn rere. Wọ́n gòkè kọjá ìkùkù ojú ọ̀run. Wọ́n dàbí Olódùmarè. Ṣùgbọ́n a já ọ lulẹ̀ sínú ìsà òkùnkùn sí ìsàlẹ̀ ọ̀gbun. Ẹ jọ ṣe ó yé yín. Ntí àwọn ẹsẹ̀ yẹn sọ fún wa ni pé ó ń fi àwòrán orísun Sátánì hàn wá. So ti yé wa. Sẹ́rí Sátánì táwa ń sọ yìí ẹnìkan ni. Yìí sọ pé èèyàn lè sùn o. Yàtọ̀ ń bẹ nú ẹnìkan àti ènìyàn. So ti yé yín. Ẹnìkan lẹ́yìn náà, ẹnìkan nú yín à lè fojú rí. Àwọn bàbá wa wọ́n ní inú jìn, èèyàn ò ṣeé fojú rí. So ti yé yín. Ẹnìkan ni, that is a person. Ẹnìkan ò ṣeé fojú rí, èèyàn ló ṣeé fojú rí tí a lè dì mú. So ti yé yín. Ṣùgbọ́n tá a bá sọ pé ẹnìkan ni èṣù, ìyẹn ni pé ẹnìkan tó jẹ́ pé bí tó níwà tí máa ń ṣe bí ẹnìkan, ṣùgbọ́n ẹni àìrí lè sùn. So ti yé Sátánì kí mo pè ẹni àìrí ni. N ta fi pé lẹ́ni àìrí ni pé abala chiwa kan tí ẹ̀wà tí wọ́n rí, èmi ń rí ọ, ìwọ náà rí mi. So ti yé nìsín torí pé a ní àgọ́ ara, òun ò lágọ̀ọ́ ara, ẹ̀mí lòun. Ẹ̀mí làwa náà, ṣùgbọ́n àwa ń gbénú àgọ́ ara, òun ò lágọ̀ọ́ ara. So ti yé nìsín. Ṣé bí Ọlọ́run ti jẹ́ mi tọ́lọ́ náà ní àgọ́ ara, òun ni èṣù náà ní àgọ́ ara. So ti yé yín. Kò wá ṣiṣẹ́ kan tẹ́sù lè ṣe láyé láìsí èèyàn. Èèyàn ni máa ń lò gbogbo iṣẹ́ ibi tá a fẹ́ kà nípa rẹ̀ tí ó máa ń ṣe yẹn. Èèyàn ni máa ń lò. Í máa ń lo àwọn ọmọ Ọlọ́run fúnra wa láti ṣera wa ní jàǹbá. Ṣùgbọ́n kí àwọn ọmọ Ọlọ́run tí máa ń lò làwọn tó jẹ́ wípé Kristẹni ẹni ara ni wọ́n. Àwọn tí gbàgbọ́ ti dojúrú fún. Àwọn tó ti tó kòròkò tó. Àwọn tí wọ́n kúrò ní Íjíbítì ṣùgbọ́n tí wọ́n mórí délé, wọn ò dé Kénáánì. So ti yé yín. Wọn àjàrà ayé, wọn jẹ̀rú ọ̀run. Kristẹni àdàmàdì là ń pè ní Kristẹni ara. Àwọn ní Sátánì máa ń rí lò. Ẹ jọ sọ yé yín bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ wá rí, ẹ já wá wo ìwà rẹ̀ o. Àtijọ́ fún wa pé ẹnìkan ni o, torí pé ó jẹ́ ẹnìkan yẹn ọlọ́pọlọ. Òun náà sì ní mí ẹ̀dùn. Bẹ́ẹ̀ ni ó ní pinnu. Gbogbo wa yìí náà bá ti jẹ́ nìkan, àwa náà lọ́pọlọ. A sì ní mí ẹ̀dùn, a sì ní ìpinnu. Òun náà lọ́pọlọ. Ẹ rí, torí pé ó lọ́pọlọ yẹn, ó máa mọ nǹkan tẹ́ ẹ̀ ń là kọjá. Kò mọ́nú yín, ṣùgbọ́n mọ tẹ́ ẹ̀ ń là kọjá. Bébí bá ń pa yín ó mọ̀. Torí pé bébí bá ń pa èèyàn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, ṣé ìwọ náà ò ní mọ̀? A mọ̀. Ẹni ibi bá ń pa, bó bá jẹ́ pé sọ̀rọ̀sọ̀rọ̀ ní ẹnu rẹ̀ ọ̀rọ̀.
ẹnu rẹ̀ ọ̀rọ̀ ẹ wà ní so sick ni alóhùn sick kí ni ṣe ọ́ àlebìdó pa ọ́n. tẹ́ ẹ bá rọmọ tí ń bẹ́ kiri ó yó ni ẹ̀rọ nǹkan tí ń dalẹ̀ rú tí ń lòkè tí ń lò lẹ̀ ó yó ni tọ́wọ́ ibi bá tẹ̀ yọ ọ̀rọ̀ ni yóò jókòó jẹ́ yọmọ wò bí ọmọ yọmọ wò bí ọmọ tí ò níyà èṣù lọ́pọlọ ńgbè ebi ń pa Jésù ẹ rí i pé wọ́n ní ebi ń pa á ńlọ́wọ́ àbá ó ní pàṣẹ fún òkúta yìí kó dàkàrà ṣètìrí bẹ́ẹ̀ yẹn ó lọ kó nínú tiẹ̀ ó nípinnu tiẹ̀ ó lọ́nà tiẹ̀ ẹ jọ sóye wa ẹ dá mi ló ṣùgbọ́n kẹ́ ẹ mọ́ gbàgbé pé mo sọ fún wa pé Sátánì ẹ̀mí ni kì í ṣe kò ní àgọ́ ara mo rò pé yé yín ìwé mímọ́ á jẹ́ kó yé wa pé ká lè mọ̀ wá èṣù ṣe é rí orúkọ ọmọ a máa ru ọmọ tán bá pè yàn ní akótilétà ẹ mọ̀ pé kọ̀ọ̀kan ni wọn kò sí bàbá tí ó bímọ tí ó ní pé kí wọn kí lórúkọ ọmọ ìwọ ní akótilétà lórúkọ rẹ̀ irọ́ kò sí bàbá tí ó sọ ọmọ rẹ̀ ní akótilétà ṣùgbọ́n àwọn kan wà tán pé ní ọlá ò síbi kan tó ṣe pé akótilétà ni wọ́n. àwọn kan wà tán pé ní ọlá dípọ̀ tó jẹ́ pé abalẹ̀ ọlá jẹ́ kó sọlé ọlá dahoro ni wọ́n ní eléyìí ọlá kankan di púpọ̀ ọmọ eléyìí ó ti balẹ̀ ọlá jẹ́ ó ti sọlé ọlá dahoro ẹ jọ sọ yé mi ntí mò ń jẹ́ kó yé yín ni pé àwọn ọkọ tí wọ́n pè èṣù ó fi wá ẹ̀ hàn wọ́n pè ní olè ẹ̀yìn pé kò sẹ́ni tí wọ́n bí tí wọ́n sọ lólè iṣẹ́ èèyàn ni máa ń sọ̀yàn ló kọ́ tí mò ń lọ nìyẹn. ẹ̀yin tẹ́ ń kọ́lé ẹ̀yin bíríkìlà kí ló dé tí wọ́n fi ń pè ní bíríkìlà torí pé ẹ̀ ń kọ́lé ẹni tí ń ṣiṣẹ́ náà kí ló dé tí wọ́n ń pè ní ẹlẹtíṣà sí nítorí wọ́n rí pé ń ṣiṣẹ́ náà ni kí ló dé tí wọ́n ń pa àwa náà ń pàìtọ̀ èmi ò tí ì di pàìtọ̀ ní ojú táwọn èèyàn fi ń pè mí pàìtọ̀ ẹni bá ti ń ṣèṣe pàìtọ̀ wọn ò pè ní pàìtọ̀ kọ́dà kọ́lọ́hún mọ̀ pé fún àwa yìí ìnagijẹ ní pàìtọ̀ kọ́kọ́ jẹ́ wọ́n pè àpè pàìtọ̀ wọ́n á dẹ kúrọ́ torí pé wọ́n á rí i pé tí pásítọ̀ máa ń ṣe là ń ṣe a máa wàásù a máa gbàdúrà fún yàn wọ́n á sì ọ̀dẹ́ ìní wa ṣùgbọ́n Jésù ti ọ̀dẹ́ ìní wa látọ̀run àwa gan òsì lọ́kàn àti ṣiṣẹ́ pásítọ̀ àkànrípà à ń ṣe náà ni sọ̀rọ̀ mi yé yìí àkànrípà à ń ṣe náà àwọn èèyàn kan dẹ̀ tún rí i pé ọwọ́ Ọlọ́run wà lára ọmọ yìí ọwọ́ Ọlọ́run wà lára wọn rẹ wá dẹ̀ máa fọ̀rọ̀ lọ̀ wá a sì máa sọ̀rọ̀ nínú agbára kan tó ju àwa náà lọ kì í dẹ̀ ṣe pé ìgbà biribiri ká tó di pa biribiri ò sọ ẹnikẹ́ni di pásítọ̀. ẹ jọ sí tí mò ń sọ yé wa ọkùnrin alárékérekè ni wọ́n pè é tẹ́ ẹ bá pè yàn alárékérekè ṣe nítorí pé ẹ rí sí àrékérekè lọ́wọ́ rẹ ni ó lé léṣu alárékérekè ni Jésù tún pè ní apànìyàn Yohanu orí 8:44 kí ló pè apànìyàn ó tún ní òpùrọ́ ni kí ló dé tá a máa ń pè yàn lópùrọ́ mọ ẹ bá ti pé irọ́ ti pọ̀ jù wọ́n ní gbogbo agbárí ẹ̀ irọ́ ti dẹ́kìn ní agbárí ẹ̀ pé tó bá la ẹnu ẹ̀ báyìí kò sí ó lè sọ̀rọ̀ mẹ́wàá ẹ̀ má rí irọ́ mẹ́sàn-án bẹ́ẹ̀. ẹ máa rí irọ́ mẹ́sàn-án wọ́n ní ẹ̀yẹ béèrè lọ ẹ̀ tó bá ti lè gbójú sókè báyìí tó bá gbójú sókè báyìí tó bá gbé lẹ̀ báyìí wọ́n máa gbé kalẹ̀ fún yín ni ẹ máa wá díẹ̀ kiri ni. òpùrọ́ ni èṣù ẹlẹ́tàn ni ìsì máa ń fi ọgbọ́n ẹ̀rọ láti ṣẹ́gun Kristẹni. ìgbà mi àwa bí ọ̀rẹ́ ẹ máa wẹ ní tẹ́ ń pè alárékérekè kò ní í ṣe bí ọ̀tá sí yín àwa bí ọ̀rẹ́ ni olùsèwà bá jẹ́ ṣe bí ọ̀rẹ́ ni ebi ń pa òkúta dẹ̀ wá rè o kẹ́lẹ́ máa pé olórí burúkú rẹ̀ kò ní nǹkan kan
òkúta rèé sọ́dà kàrà síbò lágbára síbò ọmọ Ọlọ́run ni ọ́ ọmọ Ọlọ́run máa ń ṣe nǹkan náà ni ó yà ọmọ Ọlọ́run bá jọ pọ̀ ọmọ Ọlọ́run ni ọ́ ó yà ó mà pọ̀ ọmọ Ọlọ́run ni Jésù ṣùgbọ́n ó fẹ́ kí Jésù ó ti agbára rẹ̀ lò lọ́nà òdì ẹni bá ti ṣe nǹkan lọ́nà tẹ̀sù gbà fẹ́ ó ti di tẹ̀sù. ó ti di tẹ̀sù èṣù nínú tiẹ̀ inú rẹ̀ sì lòdì sọ́lọ́run ẹni ọ̀nà tí mo ń gbà ní àwọn ebi ń pọ̀ kò ní fún ẹ lóúnjẹ o ẹ wo Jésù àwọn èèyàn wà nílẹ̀ wọ́n fẹ́ jẹun Jésù ní àwọn arábí àtijọ́ táná ti wà bí wọ́n jẹ wọn àmú o mo sì fẹ́ sórí ọ̀fẹ́ o tí n bá sórí ọ̀fẹ́ báyìí wọ́n kú lójú ọ̀nà ìmì tí ó dákú máa dákú nù wọn ẹja fún wọn lóúnjẹ àwọn ọmọ yẹn ni pé kò sówó ìkejì inú àgéjù láwà kò sí tí wọ́n ń tà mí o ẹ jẹ́ wọn mọ̀ lọ wọ́n gbọ́dọ̀ jẹun àní kò sí tí wọ́n jẹ àní wọ́n gbọ́dọ̀ jẹun láńdérú wa ni pé ọmọkùnrin kan wà níbí o oníṣó àkàrà 5 àti ẹja awẹ 2 ó ní kí ni ẹ jẹ ẹ pé Jésù òfìgbà kankan sòkúta dàkàrà sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ó ní ìtòmú yẹn náà ló sọ di púpọ̀ ìtí wọ́n fún yẹn náà ni ó sì gbàdúrà ó bù ó sì kí ni ó di pọ̀ àwọn yẹn jẹun torí bó o bá sòkúta dàkàrà ẹni tó ní o sòkúta dàkàrà nígbà o bá sọ dàkàrà tó jẹ tán òun náà tún wá sọ fún ẹ pé kí lọ jẹ o lákàrà ní alókúta ni òkúta máa wá dé padà nù ẹ. iṣẹ́ kínákíná tẹ́ ẹ bá rí ti kínákíná bá ṣe kíní kankan gbogbo òfo tó ṣe yẹn náà yóò padà sórí ibi tó ṣe ni. ìdán orí ta ni. sotí yẹn kò sí ẹni tí ó gba kọ̀rọ̀ pẹ̀lú èṣù táyé rẹ̀ ò ní di kọ̀rọ̀kọ̀rọ̀. ọkùnrin burúkú yìí Sátánì ó wá ń wá ẹni tí ó pàjẹ́ wí wọ́n pèsè ló ń bú ramúramù bíi kìnìún ó sì máa ń fẹ̀sùn kàn wá ó ní wọ́n pè ní olùfisùn àwọn arákùnrin ó wá láwọn olùfisùn yẹn nínú èèyàn bóyá àwọn náà wà lára wọn ọmọ ogun èṣù tó bá ti ń tàn tó bá ti ń nàka àbùkù sí ìránṣẹ́ Ọlọ́run tó ń nàka àbùkù sáwọn ọmọ Ọlọ́run tó ń wẹ̀sùn sí wọn lẹ́sẹ̀ pé ọmọ Ọlọ́run ni wọ́n pèrè àwọn ẹ̀rí wọn tán sílẹ̀ èèyàn Ọlọ́run ni wọ́n pèrè àwọn ẹ̀rí tí wọ́n ṣe báyìí ọmọ èṣù ni ọ́ Sátánì ti recruit ẹ gbogbo àwọn tá a máa ń sọ̀rọ̀ lórí social media pé ìyàwó pásítọ̀ làwọn àwọn ti pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì kan báyìí rí ṣọ́ọ̀ṣì yẹn ò dáa nǹkan kan orí wọn ti burú ni ẹ má máa gbọ́rọ̀ àwọn wèrè mọ́ orí wọn burú ni ìgbàgbọ́ dàrú mọ́ wọn lọ́wọ́ ni bó bá tiẹ̀ jẹ́ pé tí wọ́n ní wọ́n ṣe tó bá jẹ́ pọ́mọ Ọlọ́run làwọn kí ló dé táwọn ọ̀bẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ kán sì máa bá yé wọn lọ ẹ sì gbọ́dọ̀ wá fa aṣọ ẹ̀yẹ yàmọ́ ọrùn ẹlòmíì ọmọ èṣù ni wọ́n gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣèbàjẹ́ ọmọ nìkejì gbogbo ẹnikẹ́ni tó bá pẹ́rẹ́ ní ìránṣẹ́ Ọlọ́run tó ń ṣèbàjẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹlẹgbẹ́ rẹ̀ olórí burúkú ni. gbogbo àwọn ẹlẹ́sìn náà ìránṣẹ́ èṣù ni wọ́n gbogbo ẹlẹ́sìn gbogbo ẹnu mo dẹ̀ fi sọ gbogbo ẹlẹ́sìn ni wọ́n jẹ́ ikọ̀ èṣù nígbà tí wọ́n mú obìnrin yẹn nínú panṣágà wọn láwọn mú ní wọn níbi tó ti ń ṣe ni o kẹ́tì mọ̀ pé lórí búkú ni wọn ṣé obìnrin kan ni ẹnìkan ni máa ń dá panṣágà sí wọn níbi tó ti ń ṣe sóò nìkan ló ń ṣe ni alápárùtù làwọn ẹlẹ́sìn bóyá ọmọ wọn ló ń bá ṣe náà nígbà ọ̀yá olórí búkú máa lọ tẹ ọmọ ọlọ́mọ náà fẹ́ ránṣẹ́ dé tòrútòrú òní wọ́n fẹ́ kí Jésù ọba wọn pọ̀wọ́ sí wọ́n fẹ́ kí Jésù bọ́wọ́ lù kọ́ pa wọ́n ní tí Mósè sọ̀rẹ́ o ntí máa ń sàwọn ẹlẹ́sìn yẹn wọ́n máa yí Bíbélì lódì láti fi ba ayé jẹ́ láti fi pa ayé run wọ́n ní tí Mósè sọ fún wa ni pé ẹni abá ti bá bẹ́ẹ̀ ká sọ lókùtà ni Jésù ni mo gbọ́ ọ wá nǹkan kan lẹ́ o ní ẹ wá náà pẹ̀lú òkúta tẹ wọ́n sì ti mú òkúta lọ ẹ sì sùn ẹni tí ọba dẹ́ṣẹ̀ rí nù yín òní kọ́kọ́ sòkúta àkọ́kọ́ ẹni tí ọba dẹ́ṣẹ̀ rí nù yín òní kó ṣe kí ni kó sọ òkúta àkọ́kọ́ níwájú ọba ògo èyí purọ́ bọ́ntì ẹ̀ fẹ́ purọ́ ẹ̀mí mímọ́ gbà fún wọn sọ pé ó dẹ́ṣẹ̀ rí pọ̀ ó máa wà tó kúta pọ̀ lọ́wọ́ ọ̀hún sọ pé ó dẹ́ṣẹ̀ rí pọ̀ lókúta bọ́ lọ́wọ́ ọ̀hún
kólúkálùkù abẹ́sẹ̀ sọ̀rọ̀. Ọba ògo dìde, ó ní àwọn olùfisùn rẹ̀ dà. Tí mo fẹ́ kẹ́ rí nìyẹn, àwọn olùfisùn. Tá a bá sọ pé èṣù olùfisùn ni, kò sẹ́ni tó rẹ́sù rí inú wa. Ṣùgbọ́n ẹ ti mọ àwọn tó ti fẹ̀sùn kàn yín. Ẹ ti mọ àwọn tó sọ fún mi pé olórí burúkú ni ọkọ ìkíni. Kó bá tẹ̀ jẹ́ pé wọ́n sọ lójú ẹni ìbádá ẹ̀yìn ẹni wọ́n ti máa sọ, wọ́n á máa bà ẹ́ jẹ́ kiri, á máa bà ẹ́ jẹ́ kiri, á máa bà ẹ́ jẹ́ kiri. Nígbà ìbá dẹ̀ máa bá wọn, lè jẹ́ pàìtọ̀ ní wọn, wọ́n lè sọ pé àwọn náà ní pè, àwọn ti pè wọ́n ti dojúrú. Ẹni pé ẹ̀ bá dojúrú ní máa ń lébu ọmọnìkejì rẹ̀. Nígbà ayé Sọ́ọ̀lù ọba àkọ́kọ́ ní Ísírẹ́lì tó dojúrú ló ń lé Dáfídì kiri. Ẹni bá pèrè ẹlẹ́ni àmì òróró tó bá ń lébu ẹni àmì òróró ẹlẹgbẹ́, ayé ẹ̀ ti dojúrú ni, ìpè ẹ̀ ti dojúrú ni. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn ẹ má sọ ọmọ ẹ̀yìn wọn, ẹ má máa gbọ́ sọkúsọ tí wọ́n sọ lórí social media. Olórí burúkú ni wọ́n. Báyé ayé òye ò lè yẹ wọ́n gan, torí ẹ bá ti ń gbẹ́dùn ẹ̀wọ̀n pa ayé òye wọn. Ẹ máa pè yàn, tí n bá pè yàn lórí ibú ẹ wádìí ẹ̀. Mi ò ń sọ̀rọ̀ àlùfàǹsá. Olórí burúkú ni wọ́n, gbogbo ẹni mo fi sọ fún yín. Ayé wọn dojúrú ni. Ẹni ayé ẹ̀ bá ó ti bọ́ lọ́wọ́ wọn abẹ́rẹ́, ó ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀, ó ti dètè. Náà bá sọ pé ẹ tiẹ̀ wá èwo lẹ́yìn wá ń ṣe báyìí, ṣé tó Olúwa náà lẹ́ ń ṣe ni? Olúwa náà ó ti dojúrú fún wọn. Ti dojúrú fún wọn ni. Ìjọ Ọlọ́run ló ń gbé ní àbíjà àtàrà ẹ̀. Tí mo sọ débẹ̀ ni pé tá a bá rí ẹnikẹ́ni yín tí èṣù ń lò láti máa fẹ̀sùn kan ọmọnìkejì, ẹ já mi ń bẹ̀. Ṣé ìwọ gan o ti borí ẹ̀ṣẹ̀ náà tó ń fẹ̀sùn ẹ̀ṣẹ̀ kan ẹnìkan? Àwọn tí wọ́n fi àjà wọn, wọ́n kó wá wọn, tó náà bá rú yóò kó rush. Ẹ jọ ṣe òye wa. Ṣé wá rí Sátánì yẹ já sí Kọ́ríńtì kejì orí 11, Kọ́ríńtì kejì orí 11. Ẹ jọ Kọ́ríńtì kejì orí 11. Ẹ wọ ẹsẹ̀ orí 2 jàre. Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 11. Kọ́ríńtì kejì orí 2 ẹsẹ̀ 11. Ẹ gbọ́rọ̀ lọ. Nítorí a kò gbọ́dọ̀ gba èṣù láàyè láti lò wá. Ṣé gbọ́? Nítorí a kò sáì mọ ète rẹ̀. Ṣé elétekéte ni? Ṣé ẹ bá ti rí àwọn elétekéte ẹ rí pẹ̀lẹ́nu sọ́sọ́sọ́sọ́sọ́sọ́sọ́ wọ́n máa ṣe bí ajẹ́ lójú òǹlé. Ẹ jọ sóyè wa, ogun ti wà láàrin èèyàn àti èṣù láti Genesis orí 3:15. ẹ jẹ́ àká níbi tí ogun ti bẹ̀rẹ̀ láàrin èèyàn àti èṣù nìyẹn. nígbò jẹ́ pé èṣù lórí èèyàn bọ́ lórí àpèrè tí ọba ògo gbé sí, ó ní ẹsẹ̀ 15, ó ní wọ́n ó dá ọ̀tá sáàárín ìwọ àtobìnrin náà àti sáàárín àtọmọdọ́mọ rẹ̀ àtàmọdọ́mọ rẹ̀ wọ́n ó máa fọ́ ọ lórí. Àwa ọmọ Ọlọ́run yẹn á máa fọ́ èṣù lórí. Ẹ wá máa gbọ́ o, ìwọ náà ó sì máa bù wọ́n ní gìgísẹ̀ jẹ. Ibi tí èṣù lè ga tó, ibi tó ga jù tẹ́sù lè yàn jẹ lára ẹ̀, òun náà ní gìgísẹ̀. Ìkọjá ààyè rẹ̀ ni. Tẹ́sù bá sì ti dé, ò lè tẹ̀ pa. Iná fi ní káwọ́ bàtà yẹn rere. Bàtà yẹn rere ni pé kí ló ń ṣe ń bẹ̀ wàá tẹ̀ ni. Yóò sì bá títí ẹ lọ, yóò tún padà wá njọ́ mi. Gbogbo ìfisùn yẹn náà, gbogbo ìbàjẹ́ yẹn náà, gìgísẹ̀ ni ìbùjẹ́ ní gìgísẹ̀ ni. Sọ̀rọ̀ mi yé yín sá. Aláwọn tó rí wọn bá burú ni wọ́n ń jíṣẹ́ fésù. Ó tọ́mọ sọ fún yín, àwọn tó rí wọn bá burú ni. Gbogbo àwọn tí wọ́n ń ṣèbàjẹ́ lórí ṣoṣo, gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run tẹ́wọ̀n náà ń ṣèbàjẹ́. Sẹ́yìn rí wọn pé ẹ rí pé ṣe ni ń dá sí fáwọn. Sọ̀rọ̀ mi yé yín sá. Ìwọ gan tó bá ti ṣèbàjẹ́ rí, tó bá ti ṣèbàjẹ́ èèyàn Ọlọ́run rí, wà á rí pé ayé ẹni a máa da, ayé tí a máa ra bá já, wà á máa jò rẹ̀yìn, wà á máa jájò rẹ̀yìn, ayé àwa dìkìwé jẹ́. Ọwá lè jingiri nínú kọ́ máa ṣèbàjẹ́ o. Ẹ pé tó bá ti pín ò bá yá,
àwọn tí ọgbọ́n ò lè kọ́kọ́ tàn wọ́n jẹ, ṣùgbọ́n àwọn tó bá ti gbọ́n ni mọ̀ pé bàbá lórí burúkú ẹ̀ ní bọ̀ yẹn, lórí burúkú ẹ̀ ní bọ̀ yẹn. Wèrè ni wọ́n yà fún wèrè ni yà fún. Àwọn kan ṣọ́ọ̀ṣì wọ́n ti pẹ́ ṣọ́ọ̀ṣì sẹ́ ìbàjẹ́ ni wọ́n ṣe gìgísẹ̀. Èṣù ni ó ń lò wọ́n. Ẹ mọ̀ Jésù olóyin o tó jẹ́ máa sọ bí mo ti ń sọ̀rọ̀ nìyẹn. Bó bá ti lò ọ́ tẹ́lẹ̀ yìí sọ fún Èṣù pé ó ti tó gẹ́, ó ti tó gẹ́. Jésù ti wá ṣẹ́gun fún wa, ó ti ṣẹ́gun Èṣù fún wa. Yà lọ́nu Kólósè orí 2. Jésù Kristi ó ti ṣẹ́gun Èṣù fún wa. Kólósè orí 2. Ó ti ṣẹ́gun Èṣù fún wa. Ó ti ṣẹ́gun Èṣù fún wa. Kólósè orí 2 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Kólósè orí 2 ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 15. Ó ti pa àkọsílẹ̀ tó lòdì sí wa rẹ́. Ó mú un kúrò. Ọkàn má gbélébùú. Ó gba agbára lọ́wọ́ àwọn ẹ̀mí ojú ọ̀run, àwọn ẹ̀mí èṣù ni àtijọba ni àti àwọn alágbára wọn ni. Ó bọ́ wọn sí òò. Ẹjọ́ tí wọ́n bá bọ́ alágbára sí òò sí pétápétá rẹ̀ ló ti pín. Wọ́n ti bọ́ sí òò, wọ́n ti bọ́ sí èṣù ní àtàwọn gbé wọn ti wọ́n sí. Ó fi wọ́n sẹ̀sìn ní gbangba nígbà tó ti ṣẹ́gun wọn lórí àgbélébùú. Ṣẹ́gbọ́ wọ́n ló ṣe kí ni o? Ó ti ṣẹ́gun wọn lórí àbẹ́yìn ọgbà yẹn gbọ́. Ẹ gbàgbọ́ já lọ nínú Hébérù orí 2. Já wọ ẹsẹ̀ 14. Hébérù orí 2. Ó ní nítorí náà níwọ̀n ìgbà tí àwọn ọmọ jẹ́ ẹlẹ́ran ara àtẹlẹ́jẹ̀, Jésù pàápàá dẹlẹ́ran ara àtẹlẹ́jẹ̀ gẹ́gẹ́ bí wọn, kó lè ti pàṣẹ ikú rẹ̀ sọ agbára Sátánì tó ní ikú ní ìkáwọ́ di asán. Kí ló ṣe o? Ó ti sọ agbára yẹn da asán. Ẹ wá wọ ẹsẹ̀ 15. Ó wá dá àwọn tí ẹ̀rù ikú ti ń sọ di ẹrú nínú gbogbo ìgbé ayé wọn sílẹ̀. Jésù ti dá wa lẹ̀. Jésù ti ṣẹ́gun fún wa. Ẹ hallelujah. Nítorí pé ẹnikẹ́ni tí a bá bí nípa Ọlọ́run ó ti ṣẹ́gun ayé àti ṣẹ́gun èṣù. Ẹ nílò láti wá máa jẹ́ ẹ̀ńtẹ́sù ọmọ fẹ̀yìn rẹ̀ lélẹ̀ mọ́. Nǹkan burúkú ni kí Jésù wá gbà ẹ́ là kó wá máa jíṣẹ́ fésù. Ó fẹ́ gbà kó sọ ẹ̀dọ̀ lórí burúkú nìyẹn. Ó sì ti sọ àwọn kan dó lórí burúkú. Ó ti sọ wọn dó lórí burúkú. Àwọn ọwọ́ tó bọ́ wọ́n ń gé jẹ. Àwọn ayé tó sàbálé wọn lórí tó gbà wọ́n nínú ìṣẹ́ àti òṣì àti ìdààmú, wọ́n fi wọ́n ṣẹ̀sìn. Ìran burúkú, yà lọ sínú ìwé ẹ jẹ́ n fi ran àwọn ìran tí èṣù yìí ń lò. 4 ni wọ́n. Ìran burúkú. Ọba ògùnrán mi létí ìwé òwe yìí o. Ìran 4 tí ọ̀dà yẹn òwe kí ló wà náà? Orí 30 yẹ káre òwe. Ẹ já lọ bẹ̀. Ẹ kó ònú ìran yín, ẹ kó ònú ìran èṣù, àwọn èṣù bí èèyàn tó ra gbọ́dọ̀ fi wọ́n hàn yín. Tó bá wà lára wọn kó ronú pìwàdà, kó má jíṣẹ́ fésù mọ́. Àwọn ìran burúkú. Látẹsẹ̀ ìkọkànlá ẹsẹ̀ òwe orí 30 ẹsẹ̀ 10 ẹsẹ̀ 11. Àwọn kan wà tí wọ́n gbé bàbá wọn ṣépè. Àwọn ọmọ gànfẹ́. Ẹ wá rí wọn lórí social media, wọ́n máa sọ̀rọ̀. Níta àwọn kan fi ń jẹun òní kan máa ṣe bàjẹ́, kan máa gbé bàbá wọn ṣépè. Kan máa wá sí ṣe bàbá wọn tí wọn kò sì súre fún ìyá wọn. Àwọn tí wọ́n mọ́ lójú ara wọn, ẹ gbọ́ báyìí. Àwọn mọ́ lójú ara wọn, àwọn bàbá wọn ò mọ́. Ṣùgbọ́n a kò tí ì wẹ ìrírí ayé tí wọ́n gan nù. Ẹ jẹ́ kí Fálànà yín gbọ́ ti yín. Má jẹ́ kéṣù dojú ayé ẹrú. O lẹ́sẹ̀ tó ń yí ẹ mọ́lẹ̀ ní kọ̀rọ̀. Àṣìṣe ẹnìkan tó wá hàn síta ìlọ wá rán mọ́nu. À ń sọ pé kò séèyàn ọmọ Ọlọ́run, àlórí ẹ ti burú ni. Ó tọ́mọ sọ fún ẹ̀yin. Ó ní olónígbàgbọ́ lèmi náà, Kírísítẹ́nì lèmi náà. Ó kì í ṣe Kírísítẹ́nì. Ọmọ èṣù tó nípọn ni ẹ́. Àwọn tí wọ́n mọ́ lójú ara wọn, ṣùgbọ́n a kò tí ì wẹ ìrírí wọn nù. Ẹ tún gbọ́, ó ní àwọn kan tí ẹ wà tí ojú wọn ga lókè lójú wọn wà.
àwọn kan wà tí eyín wọn dàbí idà, kìkì ọ̀bẹ ló kún èrìgì wọn. Sọmọ Ọlọ́run làwọn eléyìí náà. Ẹ sọmọ Ọlọ́run. Àwọn tẹ̀sùn ló mọ̀ ń sọ fún yín o, torí èṣù tá à ń sọ ẹ̀ ní rí lójú o, ṣùgbọ́n ẹ rí wọn ní ṣọ́ọ̀ṣì. Ìmí ti wá ṣọ́ọ̀ṣì tó ti jẹ adùn Jésù, tó ti gbàdé lọ́wọ́ Jésù, ṣùgbọ́n ní ìsìn ó wá ń gbógun táwọn ọmọ Jésù, ó ń gbógun tìjọ Jésù. Ìmí ò sì kó ṣọ́ọ̀ṣì tí èṣù ń lò, oníṣọ́ọ̀ṣì yẹn àwọn dàrú ni, àwọn dàrú, ó sì mí atẹ́gùn ọba ògo sí wọn. Nígbà tó ń rún pa ìwọ rẹ̀ tó serious bí let us pray yìí. Nígbà tí wàá fẹsẹ̀ rìn kìlómítà 7 kó tó lè róúnjẹ. Àwọn tó wá ń bú ní ìsìn ni wọ́n gbàdúrà fún ẹ tí ìtura fi dé. Ìtura wá dé jẹsùrù ni ọwá ti jẹun, ó ti wá di bẹ́kùnbẹ́kùn. Bàbá rẹ ò lè bẹ́ẹ̀ tí ìyá bàbá tí wọn bá rẹ ò sí ni wọ́n ń ṣe ní ìsìn. Ọwá lọ́run sá àlọ́ olórí burúkú ni ẹ, ó tọ́ mu sọ fún ẹ. Olúwa ló rán mi ní tí mò ń jẹ fún gbogbo àwọn ọmọ tí wọ́n gba ṣọ́ọ̀ṣì kọjá tí wọ́n ń gbógun táwọn ẹni àmì òróró Olúwa. Sátánì ló lò wọ́n, orí wọn ti burú, kọ́lọ́ má jẹ́ kórí wọn burú dópin. Ẹ sàmì dáadáa. Tẹ́ bá rí fídíò wọn ẹ mọ̀ máa share rẹ̀, wọ́n ní share rẹ̀ kọ́ mọ̀ máa share ọ̀ràn kọ́ mọ̀ bá nípa àti pé nínú ìbínú Ọlọ́run lórí ayé wọn. Èmi ò dẹ́rù bà wọ́n. Kò sí ní téèyàn ń ṣe tí ò lẹ́yìn. Àṣegbé ò sí láyé yìí. Àwọn tí ọ̀lẹ́ mímọ́ gan wọ́n wàásù ẹ̀fẹ̀ pé àṣegbé ò sí láyé, àṣepamọ́ ni. Tó bá yẹ ẹ lóòrọ̀ yóò dàrú fún ẹ lọ́sàn, tó bá dà fún ẹ lọ́sàn á dàrú fún ẹ lọ́jọ́ alẹ́. Oníyà á jẹ ìyá ẹ láti inú ayé èkó tó wọnú náà ní pẹ̀kun. Kìkì ọ̀bẹ ló kún èrìgì wọn láti jẹ àwọn tálákà run lórí ilẹ̀ ayé àti láti pa àwọn aláìní run láàrin àwọn ènìyàn. Ẹ jọ ṣe ọ̀rọ̀ Ọlọ́run yìí yé yín. Ẹ má Jésù olóyin bí tèmi ń lọ nìyẹn o, ẹ má Jésù olóyin o, ẹ má jíṣẹ́ fẹ́tù. Tẹ́ ẹ bá ti ń jíṣẹ́ fún tẹ́lẹ̀, tẹ́ ẹ mọ̀ ìgbà ìmọ̀ lọ́lọ́run ti gbójú fò dá o. Ṣùgbọ́n ní ìṣe ń pàṣẹ fún gbogbo wa. Dúró eré kí ló fẹ́ gbànú kó bìyàn ṣubú. Ire wo ló wà ńbẹ̀ fún ẹ kó gbàsọ yìí tó wà lára ẹnìkan kó fàyà. Tí o bá lásọ yìí lára ṣé wọ́n ní kó ya tẹlòmíì ni. Èṣù ni ẹ̀. Orí èṣù ti burú síbẹ̀. Abẹ́yìn mọ̀ pé orí èṣù ti burú ni. Bẹ́yìn ò mọ̀ òun mọ̀ pé orí òun ti burú. Ó sì mọ̀ pé bí ìrọ̀lẹ́ ayé ti dé báyìí kò sí nínú iná lọ́wọ́lọ́wọ́ báyìí o, kò sí nínú iná lọ́wọ́lọ́wọ́ báyìí o. Ó ń kirikiri o, ìrìn kiri dò. Tó lórí ibú náà kọ́ ni máa rìn kiri nílò. Ṣé kò ní báyìí lọ́kàn jẹ́ pé ẹnìkan máa gbọ́ mẹ́sẹ́gìsì àwọn aránṣẹ́ Ọlọ́run lórí YouTube. Ntí sì ń wá ni pé ń wá lè bú wọn kiri. Sórí ẹni yẹn ò ti burú. Ó ń pè yẹn ní journalism. Is that journalism? Ọ̀sẹ̀ ni tó pé nu wa. Àwọn ẹni tí ó pé ní Jésù wá yàn láti lò. Àwọn ẹni tí ó pé. Ọlọ́run sì nítorí pé ẹ̀ ń fi àbùkù kan ìránṣẹ́ rẹ̀ kọ́ wá yínú rẹ̀ padà fi lọ́la màmá arángẹ́lì sí. Bọ́lọ̀ ń gán sọ̀kalẹ̀, ó wá sọ̀kalẹ̀. Àwọn ọmọ eléríkì burúkú yìí bọ́lọ̀ ń dé sí ayé wọn tó dé síwájú wọn báyìí. Wọ́n mọ̀ Ọlọ́run lójú ni pé kílẹ̀ wá bàbá. Ẹ pamọ́, ẹ pàṣẹ. Ṣé ọ̀rọ̀ yìí ń yé yín? Ẹ má gbàgbé o, bá ti ń kẹ́kọ̀ọ́ èṣù yìí, àǹfààní èṣù wọ̀nyí, wà ní kí ẹnikẹ́ni yín kẹ́ ẹ má jẹ́ ìránṣẹ́ fún. Ẹ má jẹ́ orí yín lò. Jésù gbà wá là ká lè sin Ọlọ́run ni, kì í ṣe pé láti sin èṣù. Má jẹ́ kí èṣù dàgbà gbọ́rú fún ẹ tí àwa máa jagun, àwa máa jagun òdì, àwa máa jagun tó máa fi àtúbọ̀ tán ayé ẹ ṣòfò. Má jẹ́ ó dàgbà gbọ́rú yín. Ó dàrú fún Dátánì, Kóránì àti Àbírámù. Ó dàrú fún wọn ni. Aṣíwájú ni wọ́n. Olúwa látọ̀ Mósè ló yàn wọ́n.
ẹ bá súnmọ́ ìránṣẹ́ Ọlọ́run náà lè súnmọ́ ń lò láti gbógun ti ìránṣẹ́ Ọlọ́run. ẹ já wo bí ọ̀nà tí Sátánì máa ń gbà dojúkọ àwa Kìrìsìtẹ́nì. ọ̀nà méje ló wà níbí. àkọ́kọ́ ni pé èṣù á máa sọ èèyàn dọ̀lẹ. ọ̀pọ̀ onígbàgbọ́ lè sùn sí ti sọ dọ̀lẹ. àwọn ọgbọ́n àríkèrèkè tó sì ń gbà sọ wá dọ̀lẹ ó náà ni pé ẹlòmíì ara àwọn ìránṣẹ́ rẹ̀ wọ́n dá pàdé lẹ̀ láàárọ̀ lóòjọ́ ọjọ́ ajé tó yẹ kó gbabi iṣẹ́ lọ. wọ́n ní wákàtí 5 pẹ̀lú Olúwa aago 7 sí aago 12. àwọn ẹgbẹ́ ẹ ti káwó, wọ́n ti ká kòkó tán. wọ́n sì tì ọ́ tó wàá gbàdúrà bíi wèrè. ńgbọ̀ bá parí àdúrà yẹn tó ò ní wúlò fún iṣẹ́ kankan mọ́. oorun ni wàá máa wá sùn. ìgbà míì wọ́n á jẹ́ èṣù á máa mú kọ́kàn wá wúwo. á kàn rẹ̀ ọ́ tó bá ti débi àdúrà ni máa ń rẹ̀ ọ́. ọ̀ ń bẹ́ kiri látàárọ̀ tó bá ti débi àdúrà báyìí yọkàn rẹ̀ ọ́ ni ìrẹ̀wẹ̀sì àbáàdì. á dàbí ẹni pé wọ́n dàgọ̀ ọ̀ràn kan bòyàn. Sátánì náà ni ó máa ń jẹ́ kí ọpọlọ èèyàn ọjọ́ba. ẹ rí i pé sáà Kìrìsìtẹ́nì lọ lọ́pọlọ. sáà Kìrìsìtẹ́nì lọ́pọlọ. ó sọ ọpọlọ lórí ẹlòmíì kì í ṣe pé wọn ò lọ́pọlọ. èṣù ni. ẹ máa wo ẹ̀yin tẹ́ máa ń sùn ní àdúrà yẹn ọpọlọ yín ti ń kú díẹ̀díẹ̀ ẹ̀ mọ̀. òótọ́ mo sọ fún yẹn wọn pé mo máa sọ fún yín pé ẹni tẹ́ ẹ bá ti rí tó ń sọ kò sí ẹnìkan tí máa wà ní àdúrà tí tó gbé báyìí. wọ́n gbàgà lé lórí ni. ibi tí Sátánì máa ń jókòó sí ẹbí tí ọpọlọ wà ní. ọpọlọ tẹsùn bá jókòó lé lórí kò sígbà tí ò ní kú. lẹ́nu àfi lọ́dún 10 ṣọ́ọ̀ṣì ayé rẹ̀ kò ní yí padà. kò sì ní. ìyẹn ṣe máa lo ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ara ọ̀tún wọn ò fa téèkì ẹ ara òsì wọn ò fa téèkì owó tiẹ̀ jẹ́ wá jókòó kó tiẹ̀ pèrònú ẹ̀ ẹ̀wà àbíkọ́ ọmọ kọrin tálẹ̀ ẹwẹ́ ni tí ń gba àdúrà àwọn orin burúkú tẹ̀sùn fi sí wọn ní gbòòrò ẹnu ṣọ́ọ̀ṣì ẹwẹ́ ni tí ń gba àdúrà tàṣọ rẹ̀ tún yà lẹ́yìn àjẹkáyé sọ bẹ́ẹ̀ sí mi mọ́. tó bá tún fẹ́ dára ìdárayá ọ̀ràn sí wa nínú orin á ní pé ayé wà lókè gbé mi sókè ayé wà lókè gbé mi sókè. gbé mi sókè mo ti wà lókè ayé wà lókè àti sọ pé ìsàlẹ̀ ti sú mi àwọn tó dèdè rìn àwọn tó yẹ ká ló là á káyè Sátánì ti jókòó lọ́pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì. sọ̀rọ̀ mi yé yín sá ó lè dàbí ọ̀rọ̀ àwàdà tó ń dùn mí lèmi ń sọ yẹn mo tó àṣírí èṣù fún yín ni o. wọ́n wá máa ránṣẹ́ pé ìwọ ọmọkùnrin ọmọ ti lọ látijọ́ ìkìlẹ̀ orí mú bàbá rẹ̀ àníkiri àwọn ọmọ àbíkú ọmọ. wọ́n ní Jésù tí mo gbà ní Jésù kì í bá yéèyàn jẹ́. ìpè sí ìgbàlà ìpè sí àìtayé ṣe ni. ẹ̀yin ògbóni táwọn bàbá wa ń kọ́ ni ó dá mi lọ́lá ó táyé mi ṣe bàbá mo dúpẹ́ Jésù ẹ pé Jésù o ẹ pé Jésù o. Jésù ń dáyàn lọ́lá ni. Jésù ni mo gbà ló jẹ́ káyé òun rẹpẹtẹ ìwọ lọ rẹpẹtẹ ìwọ lọ gbà késù jókòó lé ẹ lọ́pọlọ ó sì gbà káwọn aránṣẹ́ rẹ̀ náà ó di ọ̀nà mọ́lẹ̀ ẹlòmíì wọn wá gbà gòsẹ fún ṣọ́ọ̀ṣì wọn ní evangelist evangelist ẹgbẹ́ rẹ̀ ṣiṣẹ́ owó ó sì làkọ́bí bàbá rẹ̀ ó náà mọ̀ pé ó lọ sí bàbá wo ṣe evangelist ṣọ́ọ̀ṣì evangelist ẹ wá lọ rárá ìsì wá. ọlọ́mọdé ń gọ̀ olúwa gbogbo àwọn tó gọ̀ ṣọ́ọ̀ṣì bá mi dá wọn dé. kọlọpọlọ ẹ bèrè fún evangelist pé ìjà ò lọ́lọ́run pé kò ní pé
kò ní pè evangelist kí l'Olúwa bá yín sọ lánàá nígbà tí ọlọ́pọlọ ọpọlọ ẹ ti kú ṣọ́ọ̀ṣì lọ́pọlọ ẹlòmíì ti kú. Pásọ̀ náà ni evangelist nítorí ẹ̀ka wà pé ní ẹrú mi wà pé yàtọ̀ wà pé ní ẹrú mi yèrè ó sì wọ́n ń pè ní evangelist wọ́n tó lè kún pọ́n ẹ lọ pé ẹ̀fà wá. gbogbo àwọn tó wà rúde tán jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́hún ó tú wọn lẹ̀ àwọn ẹ̀fà àsọnù. Sátánì a máa fi kú dáàyàn lọ́lá láìpẹ́ ọjọ́ ọ̀nà mi tó ń gbà gbógun ti yàn nìyẹn. Òní máa fi kú pààyàn láìpẹ́ ọjọ́ ó fẹ́ pa Jésù gan tọ́jọ́ rẹ̀ ò tí ì pé. Àwọn ẹlẹ́sìn náà ló sì lò Jésù sọ̀rọ̀ wọ́n fẹ́ tì lógèdè ń gbé. Ìní Jésù ẹlẹ́mìí máa fi sọ pé jẹ́ kó rí ẹ ó pé hospital yẹn jẹ́ kó rí ẹ ó pé o lè rí kú ẹ ṣọ́ọ̀ṣì jẹ́ kó rí ẹ ó pé wọ́n lè fún ọmọ jèlé jẹ èso fẹ́ kó rógolo ó fẹ́ kó kú ṣáájú ọjọ́ ìfihàn ìṣológo rẹ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èso gangan a máa fi ronú kéèyàn ó parẹ́ a máa fi sínú èèyàn ẹ wo bóyá burúkú ẹ wà yà burúkú Jésù sọ fún Jésù wípé kọ́ bẹ́ látòrí òkè téńté tẹ́ńpìlì oníbọ̀ẹ́lẹ̀ oníṣẹ́ wọn ti sọnù Bíbélì Sáàmù àbọ̀ gbàgbé ni pé yọ pàṣẹ fáwọn áńgẹ́lì ẹ̀wọ̀n kan pàdé rẹ ni ọmọ Ọlọ́run sọ kalẹ̀ tó wájọ́ pọ́ ọmọ Ọlọ́run yẹn tó tọ́ fagbára rẹ̀ hàn bàbá fagbára rẹ̀ hàn fagbára rẹ̀ hàn fagbára rẹ̀ hàn òpó yẹn àbíkílẹ̀ mọ́. Jésù ni yóò gbọ́dọ̀ dán Olúwa Ọlọ́run rẹ̀ o. Ìkẹrin ni pé Sátánì oníjà máa múra kó já máa wọ̀wọ̀ kú wọ̀ ṣọ́ọ̀ṣì lọ́jẹ́ káwọn pásítọ̀ máa múra bó ṣe wù wọ́n èyí ó pèrè ẹ̀ ń pásítọ̀ yóò wá ṣerun adirun bí oníṣàngó ẹni tí ò dirun oníṣàngó irun rẹ̀ á máa ké á máa sọ pé ọmọ burúkú ni mí o ó dẹ̀ máa wàásù Bíbélì àwọn ló ń sọ̀rọ̀ Ọlọ́run wọn ni máa yẹn ó ní wọ́ọ̀dù kí náà ń pè ní wọ́ọ̀dù tí ò jẹ́ tó jẹ́ kó jọmọ jáwójáwó bó bá yá nísìn ẹ máa rí àwọn pàtó tí ó dàbí Fẹlá ṣe bẹ́ẹ̀ mọ́ Fọlá jọ̀hún tí wọ́n máa wọ wọ́n ń bá a bọ̀ àwọn aníkúlákó pàtó wọ́n á yọjú láìpẹ́ àṣẹ báwọn oníṣàngó pàtó ọ̀dẹ tí ń rí ṣọ́ọ̀ṣì ń sìn ṣe báwọn ọmọ oníṣàngó ni wọ́n máa ń dirun ọmọ oníṣàngó ló ń dirun àwọn á lo stọọdù laboro lobo koso irọ́ èṣù ti gẹ̀ẹ́tì ẹ. wọ́n á ṣerun Bob Marley sórí ní Bob Marley àti ẹ̀gbọ́n àwọn obìnrin náà ti Bob Marley ọkùnrin náà ti ń ṣe ní ìsìn àwọn àdàlẹ̀ gridlock àbí deadlock ni ṣe deadlock ni àbí dreadlock dread ẹ̀yin náà wo ẹgbẹ́ ìbò dread dread náà ni dr wọ́n ṣẹ̀rù bà wọ́n já wọn láyà tó ní sí Ọlọ́run ní sẹ́rù ṣẹ̀bà wọ́n já wọn láyà èṣù ni. I can be a pastor now and I dress like this. It's all about Holy Spirit. Àwọn obìnrin á lọ ṣọ́ọ̀ṣì wọn ní wọ pátá. Á lọ ṣọ́ọ̀ṣì wọn ní obìnrin òní ọmọge wọn àmú Abraham báyìí. A ní arákùnrin wa kan ní drama minister ni ó lọ minister ní church kan láwọn lẹ́kọ̀ọ́ ni o Èkó ni o ó ní ni mo òun àti ìyàwó ẹ̀ wà ní mo lu ẹni sọ
kọ́ńdọ́tọ̀ yẹn sọ fún ọ̀gá ẹ̀ pé wo tẹ̀mọ́lẹ̀ àwọn ọmọ aṣẹ́wó yìí ti jáde yà gbé wọn yà pawó wa lára àwọn ọmọ aṣẹ́wó yẹn wá pé ọmọ aṣẹ́wó yìí ti jáde àṣẹ chọ́ọ̀chì kan ni wọ́n parí sáfíìsì kan làwọn ọmọ ẹ̀ náà dẹ́jà ó ní tòótọ́ náà wọn ò yàtọ̀ sáṣẹ́wó nígbà bá la ní Jésù táwọn ọmọ ayé ń pè wá láṣẹ́wó táwa ní kò nítumọ̀ ọ̀já mọ́ nǹkan kan Ọlọ́run ní irọ́ ṣọ́ọ̀ṣì aṣẹ́wó gan làwa gan kan lè ń rọ́ọ̀nù kọ́ lọ́hùn ọgbà wa ni ṣọ́ọ̀ṣì ọ̀dọ́ wa ni akànpẹ̀rù sọ́kọ́ ni ṣé kò bá yín lọ́kàn jẹ́ Sunday àná báyìí ní àwọn kan lọ ṣọ́ọ̀ṣì lánàá mọ́ tán wá lọ ọmọge ni wọ́n wá lọ o yọkànlá kọ nóòtì ni bá mi fún ọmọge yẹn ọ̀sà náà ni ó fi ránṣẹ́ bá mi pé kórìí mi lẹ́yìn ìsìn yóò dẹ̀ mú mọ́lẹ̀ kì í ra àwọn ìyàwó tí wọ́n máa ń bò mọ́lẹ̀ lọ ní táwọn oníkíní yìí máa ń gbé lọ tọkùnrin kan ní wọ́n bá yàwó òun sùn wọ́n bá dẹ̀ débẹ̀ tí wọ́n bá ká obìnrin yẹn mọ́ mọ́ tí ó kọ̀ọ̀kọ́ pé Jesus ntẹ́sù sọ wá dà nìyẹn a sì gbọ́dọ̀ sọ yanya káwọn tí wọ́n wọ̀ nù ẹ̀tàn rẹ̀ kán lè mọ̀ pé àwọn ti kọ́wọ́ kò sí sẹ́ńtì sọ́nsá sáfi wọ́n lẹ̀ ẹ̀fọ́ fi wọ́n lẹ̀ ọmọ tí gbà bí ni Ọlọ́run ò lọ́mọ gbà àwọn ọmọ ìrọ̀lẹ́ ayé ọmọ èṣù ni wọ́n àwọn ikọ̀ ìrọ̀lẹ́ ayé nínú ṣọ́ọ̀ṣì ọmọ èṣù ni wọ́n tábàlà ń dá wọn lẹ́bi ẹ̀mí mímọ́ náà máa ń fi òtítọ́ yé ni torí àgbọ́dọ̀ máa sọ òótọ́ ká gba ẹ̀mí mímọ́ gbọ́ pé yóò bá wa tan ìmọ́lẹ̀ sínú àyà àwọn tí ọ̀rọ̀ kan ẹjọ́ sọ yé wa ìkarùn ni kéèyàn máa fẹ́nu ẹ̀ sọ́sọ́kúsọ ọ̀nà tí èṣù máa ń gbà kéèyàn wá sọ pé ẹwà àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ní àwọn dàbí ẹlẹ́ǹgà níwájú ẹni o àwọn ò ní lè gba lẹ́yìn èṣù ló ń sọ̀rọ̀ lẹ́nu wọn olùwàbẹ̀ ti sọ lẹ́nu yẹn náà ni ó rí fún yín. ẹlòmíì èpè ní ọmọ ṣẹ àwọn tó fi yín lọ́nà ni ọmọ fi bú yàn náà ni ọmọ máa ṣépè sẹ́rí méjì tó kù yìí pàápàá jùlọ ìkẹfà yìí ìrẹ̀wẹ̀sì àwa ìránṣẹ́ Ọlọ́run lè sùn máa ń fi ogun ìrẹ̀wẹ̀sì jà ìkeje yẹn náà àtakò ìránṣẹ́ Ọlọ́run tí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bá láàmì láàká lè sùn gbá wọn kan dìde kan máa ṣàtakò ẹ̀ yín tí wọ́n sì fẹ́ ni pé wọ́n fẹ́ kí ọwọ́ rẹ̀ ó rọ̀ kí ìtara ọkàn rẹ̀ kí nánú ẹ̀mí rẹ̀ kó kú ṣùgbọ́n Ọlọ́run ní gbà fún wọn gbogbo àwọn àyànfẹ́ Olúwa tó ń lò tó ń rán níṣẹ́ tí ó sì ń ti pàṣẹ wọn ṣe takuntakun tí Sátánì ń tàrẹ̀wẹ̀sì fún bàbá dá wọn dé sàmì dáadáa ẹ máa gbàdúrà fáwọn ìránṣẹ́ Ọlọ́run àwọn tẹ́ ẹ bá mọ̀ tí wọ́n jẹ́ tọ́lọ́ ẹ máa gbàdúrà fún wọn wọ́n nílò àdúrà a nílò àdúrà mo wà lára wọn ọmọ Ọlọ́run ni mí ìránṣẹ́ Ọlọ́run ni mí iṣẹ́ Jésù là ń jẹ́ èṣù á máa ta ọfà ìrẹ̀wẹ̀sì a sì máa lo àwọn tẹ́ ẹ lérò pé ó lè lò kí ìrẹ̀wẹ̀sì lè mú ọkàn yín á lò wọ́n gbà mìíràn àwọn téèyàn ti ṣílẹ̀kùn ayé tó ti ṣílẹ̀kùn ayé ẹ̀ fún tó ti fàwòrán ayé ẹ̀ hàn wọ́n á wá mú ọ̀rọ̀ ẹ̀ wọ́n á máa fọ́n káàkiri kí ayé irú ìránṣẹ́ bẹ́ẹ̀ kó lè dojúrú kí ẹ̀ náà lè tọrọ kú ẹjọ́ torí kí ni Èlíjà fi lóun fẹ́ kú náà ìrẹ̀wẹ̀sì ló dé ńgbà tí Jésù bẹ́ẹ̀ ni wọ́n lọ ọmọ ṣe bẹ́ẹ̀ ní orí òkè Kámẹ́lì àbí wò máa ṣe ẹ̀mí ẹ̀ bí ọ̀kan lára wọn bàbá bá yà á họ kò lè sáfẹ́sù ṣùgbọ́n sá fún Jésù bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ mi yé wọ́n ní Èlíjà kí ló ń ṣe mí ó ní ẹ wo bàbá wọ́n fẹ́ kú ni bó o la ṣe lè gbógun ti èṣù mẹ́jọ ni wọ́n kọ fún àánú rẹ̀ Jésù ti yanjú èṣù fún wa lórí igi àgbélébù ṣùgbọ́n ẹ má fojú di èṣù kí ni mo ní ká má fojú di èṣù tá a bá ti gbé gbogbo ìrámọ́ra Ọlọ́run wọ̀ ìwé mímọ́ wa tún sọ pé ká dojú ìjà kọ kí náà ní ká ṣe o ká dojú ìjà kọ
wọ́n ní ká gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ìhámọ́ra Ọlọ́run yẹn pa sọ ní ọ̀sẹ̀ tó kọjá, ká máa tuntun sásọ tún sọ. Ká tún gbé Kristi wọ̀, ká máa lo ọ̀rọ̀ Ọlọ́run. Kí ni a wí? Ká máa lo ọ̀rọ̀. Ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run ni Jésù fi ṣẹ́gun ìdánwò èṣù. Bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ ní Mátíù orí 4 ẹsẹ̀ 1 ní ẹsẹ̀ 10. Ìkarùn ni wípé káwa náà máa lo agbára tinú wa. Jésù bá fẹsẹ̀ lọ ẹ́ sọpọ́ ọgbà òwe orí 1 ẹsẹ̀ 10 ó ní ọmọ mi bí ẹlẹ́ṣẹ̀ bá ń tàn má ṣe kí ni o má ṣe gbà. Má ṣe gbà. Atóbi jù sílẹ̀ tó ń gbénú wa Jòhánù kìíní orí 4 ẹsẹ̀ 4 àbí ó ló tóbi jẹ́ tó ń gbénú ayé wa lọ. Ìkẹfà ni pé àdúà. Ẹ jọ̀ọ́ kí mo wí? Àdúà. Ẹni tí ó bá ṣẹ́gun èṣù kó má fa àdúà ṣeré. Bá a bá ṣe gbàdúà tó láṣẹ lágbára tó. Tá a bá gbàdúà rárá á ya òpùrọ́, á ya alápòrẹ́tẹ̀, àní lè dá nǹkan kan ṣe. Káwa máa béèrè tọ́ ní ẹ̀mí mímọ́. Tógun bá yọjú sí wa kẹ́ ẹ tó kán lógun ẹ béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ bó ní ká ṣe jàjà yìí. Ogun rèé o, Sátánì ti dé o, kọ́ mi o. Ó lè gbọ́dọ̀ ìyàwó ẹ, ó lè gbọ́dọ̀ ọmọ, ó lè gbọ́dọ̀ ẹni tó lérò, ó lè jẹ́ pé ẹni tó súnmọ́ ẹ pẹ́kípẹ́kí. Èṣù ọlọ́mọ ejò ni, tó bá ti lọ́mọ ni ẹni ó bá ti lọ́mọ yóò máa sì tiẹ̀ ní. Tó ti lélo ọgbọ́n ẹ̀mí nìyẹn. Káwa máa lo ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ Jésù ní ààbò. Ó ní wọ́n ṣẹ́gun rẹ̀ nípa ọ̀rọ̀ ẹ̀rí wọn àti ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgbà. Tẹ́ ẹ bá dẹ́ṣẹ̀ alálàgbàwí kan lọ́dọ̀ Ọlọ́run ta lolúwa ẹ̀ Jésù. Tá a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa á rí ìdáríjì gbà. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti máa fi ẹ̀jẹ̀ Jésù ṣe wẹ̀nùmọ́ ayé yín. Ẹ máa lo ẹ̀jẹ̀ Jésù láti wẹ ẹ̀rí ọkàn yín mọ́. Torí ọkàn wa gangan máa dá wa lẹ́bi kì í sì dẹ́kun ẹ̀bi. Àfi tẹ́ ẹ bá ti ní ẹ̀jẹ̀ Jésù mo fi wẹ ẹ̀rí ọkàn mi mọ́, ẹ ti pa ẹ̀rí ọkàn yín lẹ́nu mọ́ nìyẹn. Torí pé ẹ̀rí ọkàn yẹn gan Sátánì á máa yá lò láti dá wa lẹ́bi. Tá a bá tẹ̀tún ti lo ẹ̀jẹ̀ Jésù tí wọ́n bá mú ẹ lọ sínú àjọ òkùnkùn tí wọ́n fẹ́ fẹ̀sùn kàn ẹ́, tán fẹ́ dá ẹ lẹ́bi, ẹ̀jẹ̀ Jésù yìí ní ààbò tí ó mú kó bọ́ lọ́wọ́ àwọn àwọn káhán. Ó ní àwọn káhán tó bá dìde sí wa ní ìdájọ́ láti kí ni o àwa láàdá lẹ́bi. Ọlọ́run kọ́ ni ó dá wọn lẹ́bi. Mọ̀ tí wàá fi ní tó fún ní ìgboyà àti dá wọn lẹ́bi ni pé àní ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ sọ yẹn mo dá ń tòótọ́ bẹ́ẹ̀ ni mo ṣe. A ti dáríjì mi, ẹ̀jẹ̀ Jésù sì ti wẹ̀ mí mọ́. Tá lẹ́yìn ó dá yín lẹ́bi lórúkọ Jésù Kristi. Gbogbo ahọ́n oró, ahọ́n yín tí ń bá yín jà, ahọ́n tó lẹ̀ ní ṣe rere lórí yín lórúkọ Jésù kí wọ́n jẹ̀bi. Ẹ dìde dùn ẹja lọlé. Ó dá mi lọ́lá, ó táyé mi ṣe, bàbá mo dúpẹ́. Jésù ó dá mi lọ́lá, ó dá mi lọ́lá, ayérayé ó táyé mi ṣe, bàbá o bàbá mo dúpẹ́. Jésù ẹ sọ fún Olúwa mo gba ọ̀rọ̀ rẹ gbọ́. Sátánì ò tó rí mi yàn jẹ mọ́. Ẹ máa gbà ládùúgbò pé Sátánì ò tó rí mi yàn jẹ mọ́. O sì ní lò mí. Ọlọ́run nìkan ni ó máa lò mí. O ní dàgbàgbọ́ orí fún mi. O ní bàgbàgbọ́ jẹ́ fún mi. O ní ṣe rere. Sátánì mo kéde rẹ pé o ní ṣe rere lórí ayé mi. O ní ṣe rere lórí ayé mi. O ní rí gbàgbọ́ bàjẹ́ mọ́ mi lọ́wọ́. Bẹ́ẹ̀ ni Sátánì o ní ṣe rere. Mo bá ọ wí ní gbogbo ọ̀nà kọ́nà tó ń gbà tó mú ìgbógun tiwa. Mo bá ọ wí. Mo lóde ṣe rere nínú ayé mi. Iṣẹ́kíṣẹ́ rẹ mo parun, mo bà gbogbo iṣẹ́ rẹ jẹ́. Bẹ́ẹ̀ ni kórí. Bẹ́ẹ̀ ni o ní ṣe rere, o ní ṣe rere, o ṣe rere. Gbogbo àwọn ọmọ Ọlọ́run tó ti rámú la tú sílẹ̀ nínú ìdè. Gbogbo àwọn tó ti ń lò nílò òdì la bá para ẹ jẹ́ lórí wọn. Aṣọ ipá rẹ dẹ asán lórí wọn. Àbá ìmọ̀ rẹ jẹ́. Bẹ́ẹ̀ ni kórí. Ògo ni forúkọ Olúwa. Jésù Kristi Olúwa wa. Orí ọ̀fẹ́ Jésù.